tó wọ́n ti fún Lizzy Anjorin lésì ọ̀rọ̀ o lórí ọ̀rọ̀ Motún-Alájọ àti Ìyábọ̀ Òjó. ẹ wo fídíò yìí fúnra yín kẹ́ gbádùn ẹ̀, kẹ́ like, kẹ́ share, kẹ́ dẹ̀ comment. ẹ̀yin tẹ́ ẹ̀ tí tẹ subscribe button ó yá ẹ máa bá mi subscribe. ẹ ṣé. ó múra kankan bí olójú kan ń ṣènáwó. Kí ló dé tó múra kankan? Níbo ọ̀rọ̀ àjọ tó ti gbé àfẹ́ tiẹ̀? Torí ó sọ wípé wọ́n ṣe forúkọ Lizzy Anjorin sí àjọ. Ṣé ológo ni? Ṣé wọ́n wà náà àwọn tó lógo nú ayé ni? Ìwọ wà náà àwọn èèyàn tí wọ́n sọ tó bá ń ka àwọn èèyàn gidi lórí social media. Ṣé wọ́n lè ka ẹ mọ́ wọn ni Lizzy? Ṣé wọ́n wà náà àwọn tó gbógo dání ni? Ògo tí wọ́n ní ògo èpè ni. Ìwọ ń gbọ́ ọmọdé ṣépè ń gbàgbà ṣépè ni. Kò sí àpẹẹrẹ gidi lára Lizzy Anjorin téèyàn kan fi máa wò sùnsùn bóun fẹ́ ṣí Lizzy Anjorin báwo. Sáwọn èèyàn mọ̀ wọnú ayé ni. Ìwọ tó kúrú tó jẹ́ pé wọn ò tiẹ̀ rí ẹ. Ìwọ wá ń sọ pé wọ́n ṣe forúkọ Lizzy Anjorin sí fanbase. Ta ló fẹ́ fi ẹ ṣe àwọn ìwọ́dà? Ìwọ tó wá tí wọn ò rí. Tóró múra kankan lórí ọ̀rọ̀ àjọ. Ìyábọ̀ Òjó ti ń gbàjọ, mo tún ti ń gbàjọ yẹn, ó ti ń gbà tẹ́lẹ̀. Gbà títí Ìyábọ̀ Òjó wá forúkọ Ìyábọ̀ sí, Ìyábọ̀ mọ̀ ń pa ẹ̀. Gbogbo èèyàn mọ̀ pé kò fìbí kankan hàn, kò fìbí kankan àfẹ́ẹ̀tì Ìyábọ̀ Òjó. Ṣùgbọ́n torí hatred tó ní síra ẹ, tó ń bára ẹ jà, tó ń fúnra ẹ ní headache lójoojúmọ́, tó ń promote wàhálà sínú ayé ẹ fún ara ẹ. Ó ní wọ́n lè pe àwùjọ olóríire kó bọ́ síbẹ̀ Lizzy, kó lọ sinmi ara ẹ. Ṣé o ti wá rí pé mo tún ti jáde o? Mo tún ti jáde rẹ̀ ti ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́. Ó ní gbogbo nǹkan tó ń fẹ́ sọ mí báyìí, ó ní òótọ́ ni, olóòótọ́ lòun fẹ́ sọ. Ó ti sọ òótọ́ ẹ̀, ó lóun ti ń ṣe àjọ yẹn, ó ló ti pẹ́. Ó lè tó ń kọ́kọ́ dá wọlé, ó ní wọ́n gbé òun lọ station. Ó ní nígbà tóun dẹ̀ tún padà tóun lose so many things. Ó ní ni àwọn èèyàn dẹ̀ tún pé òun pé àwọn tó tí àjọ yẹn help ní pé kóun dá sílẹ̀. Ó lóun lọ́ọ̀yà òun dẹ̀ sọ pé òun ò lè máa ṣerú nǹkan báyìí kóun máa ready style. Òun dẹ̀ ready style. So mo tún àjọ ò bá ẹ lọ́wọ́ mu. Ní tí èèyàn bá ṣe lákọ̀ọ́kọ́ tó ṣe lẹ́lẹ́kejì tó ò ráyọ̀ ń bẹ̀ èèyàn máa ń quit ni. Quit kó nú àjọ. Ó ti ṣubú lákọ̀ọ́kọ́, ó ti ṣubú lẹ́lẹ́kejì, bèrè lọ́wọ́ ẹlẹ́dẹ̀ẹ́ kó move on kó ṣe nǹkan míì. Ọ̀rọ̀ àjọ ẹ̀ mo rí pé ó gbò ẹ gan. Mo rí pé ọ̀rọ̀ yẹn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lórí social media ó hit ẹ. So èèyàn máa ń learn láti bí mistake tíyàn bá ṣe ni. O ti learn, o ti rí pé bí ilé ayé ṣe rí lélẹ̀. Tàkọ́kọ́ yẹn àwọn ò mọ̀ gba tàkọ́kọ́ bọ eléyìí tó ṣe yìí. Ó meet ẹ níbi tí ò dà wọ́n náà gbogbo ojú ẹ̀ ṣe rí, gbogbo ara ẹ̀ ṣe rí. Kúwọ náà sinmi agbájá tíyàn bá ṣubú ó máa ń dìde ni. Fi àjọ sílẹ̀. Bèrè lọ́wọ́ ṣẹ̀dá ẹ̀ kó kúnlẹ̀ kó gbàdúrà kó bọ́ lọ́rùn ẹ̀ sọ̀rọ̀. Ohun tó máa ṣe tó tún ní fi ṣubú mọ́ òun ni kó ṣe. Kó dẹ̀ mẹ́nu kúrò níbi pé o fẹ́ ṣe anything tó ní consult ẹni yẹn kó tó di pé o ṣe. Ó sọ fún Ìyábọ̀ Òjó pé ṣí àjọ lórúkọ ẹ̀ náà. Ó sọ fún un. Tó bá sọ fún ni mo mọ̀ pé ó máa put ẹ through ni. Ìyábọ̀ kì í ṣe ẹni tó máa ń gbé èèyàn ṣùgbọ́n ó máa ń raise èèyàn ni. Ìwọ náà wò nínú àwọn tó jẹ lówó. Ìyábọ̀ Òjó ti fún woman kan tó ní opó lòun, ó ti fún ní 500,000. Ó ti fún woman yẹn lówó. Ẹni tó máa ń gbé èèyàn dìde ni Ìyábọ̀. Bọ̀ ọ̀nà tó gbé gbà mo tún ọ̀nà tó kù díẹ̀ káàtó ni. Kò sẹ́dà tó wọn àláyè tí kò kí ń ṣubú, bọ̀ tẹ́dà bá ṣubú máa ń tẹ́rù ẹ̀dì ni. Lizzy ṣọ́ra ẹ̀. Gbogbo àwọn òòṣà tó lọ ń léwò tó lọ ń fún ní wọjẹ gbogbo wọn ò rí pé wọ́n lọ ń bínú sí. Ó rí pé wọ́n lọ ń bínú sí. Mo wá rẹ́yìn èèyàn kan tẹ́ sọ wípé ọ̀rọ̀ tí Ìyèpémẹ̀ṣọ́ yín sọ, ọ̀rọ̀ tí Lizzy sọ yẹn wípé yẹ kí Ìyábọ̀ kó fún ẹni yẹn lówó. Ọ̀rọ̀ Lizzy ń tà létí èèyàn ni. Kí ni Lizzy ń sọ tí Ìyábọ̀ Òjó fẹ́ sit lé lórí pé òun máa ṣe? Ṣé Lizzy wà nínú àwọn èèyàn tíyàn ń kà mọ́ àwọn èèyàn tó lálùbáríkà nínú ayé ni? Ẹni tó jẹ́ pé ẹnu ẹ̀ bó ṣe wà yẹn tó ya bí apá ajá yẹn ó fi máa ń ba tèèyàn jẹ́ ni. Lizzy máa ń fẹnu rúùnù èèyàn ni. Ṣùgbọ́n gbogbo nǹkan tó ń ṣe tó bí sọ pé òun lé gbogbo èèyàn wò òun á dàbí inú ilé náà làdàbí jókòó sí inú ilé náà ló ti rí pìtìpìtì orí lórí Lizzy ẹsẹ̀lẹ́sẹ̀ láti. Lọ sinmi ara ẹ Lizzy, mo tún ti wá síta. Ó ti sọ òótọ́ ọbẹ̀ ló ti sọ síta yẹn. So Ìyábọ̀ Òjó bá fọwọ́ tún bọ́ ọmọ wí wọ́n máa fi tòsí fámọ́ra ni.